dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní oṣù lẹ́ǹtì yìí, Olúwa gbọ́pẹ́ wa. Àmín. Olúwa àánú ọ̀rọ̀ yìí, Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́. Àmín. Láti lè mú ọ̀rọ̀ náà lò fún ìfẹ́ yìí àti ìgbèlékè orúkọ yìí. Àmín. Láì nukọ láti Jésù Kristi Olúwa wa. Àmín. A kí wa pé a kú àsìkò tí a wà yìí. We greet us all. Èní jẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù Lent. Today is the 10th day in Lent. Ohun tí a ó fi bára wa sọ̀rọ̀ ní ìní. Our topic is Òun náà ni olè àti ọ̀lẹ. stealing and laziness. Ta ni olè? Who is thief? Ta ni ọ̀lẹ? Who is the lazy person? Àwọn olóyìnbó sọ pé there is a tendency for a lazy man to steal. The English people say there is a tendency for a lazy man to steal. Bíbélì tẹ̀ jẹ́ kó yé wa nínú ìwé Exodus 20:15. The Bible let us know in Exodus Ó 15. ní thou shall not steal, Àwọn èèyàn ò gbọ́dọ̀ jalè. no matter the condition. No matter your condition. Kò sí ohunkóhun tí o lè máa là kọjá. There is no matter what you are passing through, Ìwọ kò gbọdọ̀ jalè. you must not steal. Ọmọ tó yẹ kó wà nílé ìwé The person that is supposed to be in school, tí ò kàwé, that is not reading, ó ṣeéṣe kó jalè lọ́jọ́ iwájú. he or she must be. Ẹni tó yẹ kó wà ní ẹnu ìkọ́ṣẹ́ The person that is supposed to be an apprentice, tí ò sí lẹ́nu ìkọ́ṣẹ́, ó there is ṣeéṣe not kó jalè any ní work. ọjọ́ iwájú. There's a probability that the person might steal. Nítorí tó bá tó àkókò yẹn, Because when the time comes, gbogbo ohun tó wù wọ́n, because gbogbo ohun tó yẹ wọ́n, they need, wọ́n á fi agídí gbà á. Wọ́n á fi ọ̀nà èrú, wọ́n á fi gbà á. they'll use another way to collect it. Àwọn kan wà, wọ́n tún kàwé. There are some people that read, Àwọn kan wà, wọ́n tún kọ́ṣẹ́. there are some people that learn work, Àwọn kan wà, wọ́n tún níṣẹ́ lọ́wọ́. there are some people that have work, Ṣùgbọ́n nípa ojú kòkòrò, but because wọ́n á tún jalè. they'll still steal, Nítorí pé wọn kò ní ìtẹ́lọ́rùn. because they don't have satisfaction. Ìwé Exodus 21, Exodus 21, 16. verse 16. Ó ń jẹ́ kó yé wa pé kò ń ṣe gbogbo àwọn tó bá jí owó tàbí jí ohun ìní ènìyàn nìkan ló lè. Ìwọ tó bá ti fi ọmọ ènìyàn bíi tiẹ̀ pamọ́, You that has hidden your fellow person, ìwọ tó bá ti jí ènìyàn. you that have hidden someone. I'm talking about kidnappers now. I'm talking about kidnappers. Tí wọ́n máa sọ̀rọ̀ àwọn kidnapper ní èdè Yorùbá, wọ́n á ní àwọn ajíyàn gbé. We are talking about kidnappers in the Bible. Bíbélì yẹn sọ, ó ní ẹni tí ó bá sì jí ènìyàn, tí ó sì tà á, tàbí tí ó sì ní lọ́wọ́ rẹ̀, pípa ni a ó pa á. That is, there is a penalty for the thief. Jìyà wà fún olè. Kò sí ohun tí a ṣe There's nothing we do. tí a ṣe ní àṣegbé. That is not going to come back. Àwa kò gbọdọ̀ ṣe ọ̀lẹ. We must not be lazy. Orin yẹn tẹ̀lé sọ fún wa, ó ní iṣẹ́ pọ̀ tí àwa yóò ṣe. There is a song that said there is work. Jésù Kristi gan nígbà yẹ ó ṣiṣẹ́ títí di ọjọ́ ikú. Even Jesus worked before he died. Gbogbo àwọn wòlíì tí wọ́n ti wá síwájú Jésù Kristi, gbogbo wọn náà ṣiṣẹ́ títí di ọjọ́ ikú. Even the prophets worked before they Kò died. sẹ́nikẹ́ni nínú ìwé yẹn tí ó ṣe ọ̀lẹ. There is nobody that was lazy. Mo rọ̀ wá ẹ̀yin ọ̀dọ́, I'm begging you guys. mo rọ̀ wá àwa àgbàlagbà, I'm begging adults. ẹ má jẹ́ kí a ṣe ọ̀lẹ. Please don't let us be lazy. Ẹ jẹ́ kí a ní ìtẹ́lọ́rùn. Let us have satisfaction. Ẹ jẹ́ kí a ní ìtọ́lọ́rùn. Let us be satisfied. Gbogbo èyí tó kù oore ọ̀fẹ́ ní tí a bá ti ní ìtẹ́lọ́rùn. It's just the grace of God. Torí gbogbo ohun tí a bá fẹ́ yóò tó wa lọ́wọ́. Amen. Ìwé Lẹ́fítíkù 19:11. Leviticus 19, Ó verse 11. tún sọ, ó ní ẹ̀yin kò gbọdọ̀ jalè. Thou shalt not steal. Ó ní ẹ sì gbọdọ̀ ṣe òtítọ́. You must be faithful. Ẹ ò sì gbọdọ̀ jẹ́rìí èké. You must not. Lẹ́fítíkù 19:11 sọ pé a ò gbọdọ̀ jẹ́rìí èké. By the time you begin to carry somebody information, ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó o ti lọ sọ fún ẹlòmíì, The time you are backbiting, ó ti jalè o. you are still.
Because you are stealing somebody's information, personal information. Torí pé o ti jí information. O ti lọ sọ fún àwọn ẹlòmíì. You told another person. Ìwé Róòmù yẹn ìwé First Peter la máa fi kásẹ̀ lẹ̀. First Peter 4:15. First Peter chapter 4. Tí a bá lérò ọ̀fẹ́ lẹ́yìn wá sí ìjẹ́ kí a lọ kà á. If you have the grace, let's go and read the chapter. Ó ń sọ fún wa, ó ní ká má ṣe jẹ́ ènìyàn tí wọ́n pa nítorí pé ó jalè tàbí tó ṣe ohun burúkú. That is, don't be a victim of crime. Mo rọ̀ wá, ẹ jẹ́ ká ti ọwọ́ ọmọ wa bọ aṣọ. I'm begging all of us, please. Ẹ jẹ́ kí a ṣe òtítọ́. Please, let's be faithful. Ẹ jẹ́ kí a ní sùúrù. Let's be patient. Ìta ní ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn. What we have, let us be satisfied. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bùkún àní wa. Amen. Láì nógo láti Jésù Kristi Olúwa wa. Amen. Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó ìfẹ́ rẹ̀ lásìmí lè nílé wa lókè lọ́wọ́, bí ìfẹ́
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi, Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹrí ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn ń fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, o dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwa ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí, má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sàn fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà.
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.